An episode of Beauty Officially Plus One today, during 4th of February, the person of Omosalewa Abeke Alemot. Happy birthday to you. Ǹlẹ́ o Arẹwà Omosalewa ọlọ́jọ́ ìbí òní, àṣeyíṣàmọ́dún olókè ìpẹ̀kú má fẹ́ ìṣàṣemọ̀ lágbára Olódùmarè wá gbọ́ mi o. Kùnà àmìrà ló ké sí mi lónìí o, ó ń pèdùnú òun ọmọ kan bíi ẹgbẹ̀rún, aláyèrè oníwà ìrẹ̀lẹ̀ Àbẹ̀kẹ́ Omosalewa Alemọ́tù Sàdí àtìlẹ́ ọdún sí lónìí. Ó wá ń pọjọ́ ìdùnnú ńlá lè ní jẹ́ ò torí àyájọ́ta bí Arẹwà ìfẹ́ òní, ó wá ń pe mọ́ kí onígbèjègbèjọ wípé àṣọdúnmọ́dún báyìí ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún àṣòròmórò báyìí ní ṣàwọ̀ àṣòròmórò. Pé ìṣọjọ́ ìbí rẹ lónìí ọ̀pọ̀lọpọ̀ ọdún ló ṣe òrínú balẹ̀ ọkàn. Àbẹ̀kẹ́ Omosalewa ò mébí ńlá ọ̀rọ̀gún lé baba tó bí ọlọ́mọ. Ńlẹ́ ọmọ ńlá ọ̀rọ̀gún òjò ọ̀rọ̀gún mọ̀ òkóyè kọ́lá ẹ̀yin lọ́mọ ewúrẹ́ ọ̀rọ̀gún tí ń jẹ̀ lẹ́sẹ̀ gbàgede àgùntàn ọ̀rọ̀gún tí ń jẹ̀ lẹ́sẹ̀ yàrá ọmọ àgbàrá mẹ́ta tó ròkè lá lọ́jọ́ sí ọ̀kọ́sọ̀rẹ́ péré ọ̀kọ́sọ̀rẹ́ péjìgbọ̀n kan tó kù sẹ́ẹ̀kúlẹ̀ adéjọyìn ní màgbọ́n. Omosalewa Àbẹ̀kẹ́ ò mébí ibi ẹ péré sí lọ́jọ́ sílẹ̀ ń pè lọ́dún péré ibi ẹ pàgbò sílẹ̀ ń pè lókè ìjìgbò. Ọmọ ọ̀la olóògùn ẹmu lògùn ńlá ẹ̀yin lọ́mọ lóbì lọ́kàn ọmọ onígbó mọ́mọ́ yeye ìlàládé wà o ẹ̀yin ò fowóra délé baba tó bí ọlọ́mọ. Ẹ̀hún bọ́dún bá pọ̀dún pèrè gan máa tútù bọ̀ wálé ayé ni ọdún yà wá tù ọ́ lára ọ̀ láṣẹ ìdíyà. O ní búrìbúrì báyìí kò fẹsẹ̀ kọ bẹ́ẹ̀ ló ní báwọn fa ìsùn olùgbà wá gbọ́ o. Àtijọ́ táṣẹ̀dá ti dá omi ọ̀sà ló ti buyọ̀ já ọ̀sà wíwò ní báwọn mọ̀ kóra ayé yóò dùn kálẹ̀ ni. Ajolówó yóò wá kéré oko délé o ilé òní ilé ọbẹ̀ lọ́nà òsì nínú ọ̀. Omosalewa Àbẹ̀kẹ́ o àfọwọ́páwò bẹ́ẹ̀ ni wàá fèrègì jòbì láṣẹ ìdùà.